kú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù titun. Oore ọ̀fẹ́ Kristi kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé, ó wà pẹ̀lú ọkọ̀ fìlẹ̀ wa ṣe ibùgbé. Wípé oṣù titun yìí gẹ́gẹ́ bí a ti kọ́ pé èmi ó ṣe ohun titun, wípé ohun titun Ọlọ́run ó ṣe kó gbé àwọn ohun àtijọ́ tó jẹ́ ògbólógbòó mì fún gbogbo àgbègbè ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Èmi náà ni ẹni tí ẹ̀ ń gbọ́ òun láti ẹ̀yìn wá, wòlíì Òkìtànàdé Jeremáyà, ẹni tí ó bá wa lọ nínú ìrìn àjò àwọn àlá ìgbàanì. Ní ọ̀sẹ̀ tó kọjá la gbéyẹ̀wò àlá ẹbí àti ìgbéyàwó. Lónìí à ń kíyèsí àlá bíbọlá fún àwọn òbí. Ìwé Òwe orí kìíní ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9 ó wí pé ọmọ mi gbọ́ ẹ̀kọ́ bàbá rẹ kí ìwọ kí ó sì má kọ òfin ìyá rẹ sílẹ̀, nítorí pé àwọn ni yóò ṣe adé ẹwà fún orí rẹ àti ọ̀ṣọ́ yí ọrùn rẹ ká. Ìyẹn ni pé adé àti iyùn táwọn wá káàkiri lónìí yìí, ní tí a bá fi ṣe iyùn àti adé yẹn lónìí ó ní ìbọ̀wọ̀ fún òbí. Tẹ́ bá wo òfin karùn-ún nínú ìwé májẹ̀mú láéláé nínú ìwé Ẹ́kísódù orí 20, ní Ẹ́kísódù orí 20 ẹsẹ̀ 12, bọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ ìní akọ níbẹ̀. Tí a bá pín òfin Ẹ́kísódù orí 20 yẹn sí méjì, tí a bá pín sí abala méjì, abala àkọ́kọ́ sọ nípa ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run, bí a ṣe lè sìn, bí a ṣe lè wò ó, bó ṣe lè jẹ́ òbí bàbá fún wa. Apá kejì bẹ́ẹ̀ lórí ìbáṣepọ̀ láàrin àwa àti èèyàn, tó bẹ̀rẹ̀ lórí àwa àtòbí, torí òfin karùn-ún ló bẹ̀rẹ̀ lórí bọ̀ fún bàbá àti ìyá rẹ̀ tó jẹ́ ẹsẹ̀ 12 Ẹ́kísódù orí 20. Ẹ rí i pé bó ṣe pàtàkì sí Ọlọ́run kí a bọ̀wọ̀ fún òbí ló jẹ́ pé tẹ́ bá dẹ̀ wo ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 1 ẹsẹ̀ 2, ó ní ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa, nítorí pé èyí ni ó tọ́. Bọ̀ fún bàbá àti ìyá rẹ tí í ṣe òfin ìkíní pẹ̀lú ìlérí. Ìyẹn ni pé òfin ìkíní nínú ìbáṣepọ̀ pẹ̀lú èèyàn tọ́lọ́run ṣe pẹ̀lú àwa èèyàn. Lọ́dọ̀ bá wo ayé tí a bára wa lónìí, ẹ rí i pé òfin yìí ò ṣiṣẹ́ mọ́. Lónìí nínú òfin tó gbayé kan ó ní pé tí a bá bẹ̀rẹ̀ sí tọ́ àwọn ọmọ, tí a bẹ̀rẹ̀ sí pàṣẹ fún wọn, tí a bẹ̀rẹ̀ sí fún wọn lófin, á jẹ́ kí wọ́n sọ bó ti yẹ kí wọ́n rí, ẹwà bọ́lọ̀ ṣe dá wọn, á sọ wọn ó sọnù. Àwọn ọmọ yẹn ó jẹ́ nítorí pé bóyá yóò máa tijú láwùjọ, torí pé a ti bà tẹ́ ń pè ní self esteem, bó ti yẹ kán rí, bó ti yẹ kán jẹ́ àti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àfi ká jẹ́ kán máa rìn lọ́nà ara wọn, àfi ká jẹ́ kí wọ́n máa ṣe bó ti wù wọ́n, àfi ká jẹ́ kí wọ́n máa gbé bó ti wù wọ́n. Ní ti ń bẹ nínú àṣà wa lónìí nìyẹn, tó jẹ́ pé ọmọ ń gbé òbí lọ sẹ́wọ̀n, ọmọ ń pe ọlọ́pàá fún òbí láyé tá a bá dàgbà lónìí nìyẹn. Tá a bá wo ìwé Òwe orí 22 ẹsẹ̀ 6, tọ́ ọmọ lọ́nà tí ó rìn, tó bá dàgbà yóò lè kú ọmọ ẹ̀. Proverbs 22:6, ní tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nìyẹn, kó ká tọ́ ọmọ. Ìyẹn ni pé òbí gbọ́dọ̀ tọ́ ọmọ, ọmọ sì gbọ́dọ̀ bọ̀wọ̀ ẹ̀tọ́, ó gba ẹ̀kọ́ òbí kí ó lè bá mọ̀nà tí yóò rìn. Torí pé òbí náà ti jẹ́ ọmọ nígbà kan rí, ẹ̀kọ́ tí wọ́n fún òun náà ni wọ́n fún ọmọ yìí, nígbà tí òbí sì mọ ìkòtò tí ń bẹ níwájú ọmọ nítorí àwọn ìrírí tó ti ní. Ló ṣe ń tọ́ ọmọ pé kọ́mọ tọ ọ̀nà tóun tọ̀ tóun fi kó sí kòtò. Àpá tóun gbà lónìí kọ́mọ bá bàa sí ni, ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ ní àwùjọ wa. Nínú àṣà àbí àgbékalẹ̀ ìgbàanì yìí, àlà ìgbàanì yìí tí a pè ní bíbọ̀ fún òbí, a rí i pé ó ti gba àtáàkì lónìí. Ní àárín àwọn nǹkan mẹ́ta tí a ní lóko jẹ́ ìpele ẹ̀kọ́ fáwọn ọmọ, onílé ìwé, ìjọ àtẹbí. Jẹ́jẹ́ mọ̀ pé bí ọmọ bá gba ẹ̀kọ́ ilé ìwé tí ó bá gba ẹ̀kọ́ ẹbí, jẹ́jẹ́ mọ̀ pé ìyókù lè dúró. Torí pé ọmọ tí ò bá ní ilé láti kó mẹ́sàn-án mẹ́wàá lọ́ọ̀ta, ọmọ tá a bá kọ́ nílé kò lè gborí dúró nílé ìwé. Ẹ̀ẹ́dín tí ilé ìwé wá dà lónìí ni, bá a bá tiẹ̀ rí àmọ́ gbọ́ ni, tá a bá tiẹ̀ máa gbọ́ à ń kà á dẹ̀ ra àwọn ọmọ níta. Tí ọmọ mi ò jáde ilé sẹ́yìn gan ní béèrè pé ṣé nínú ilé kan lẹ́lẹ́ ti jáde wá.
ọmọ jáde ẹjọ́ ọmọ ń ta yáà ní kò ní gbèrè pé ṣé inú ilé kan náà lẹ́nu ilé ìsìn inú ilé kan náà ni ó sì ọmọ kì í kó nínú ilé pẹ̀lú lójú òbí kan bí eléyìí tó a rí pé aláìgbani tó jẹ́ ọ̀wọ̀ fún òbí lábẹ́ àtáàkì ló wà báyìí àtáàkì serious àtáàkì ni tí ó nílò kí Ọlọ́run kó bá wa jàgbà tá a bá wá gbẹ̀kọ́ ẹ̀kọ́ ìjọ gan ò lè dúró bọ́mọ̀ bá gbẹ̀kọ́ ilé àwọn ẹ̀kọ́ iléèwé ẹ̀kọ́ ìjọ yóò ràn ẹ̀kọ́ ilé lọ́wọ́ ni bí o bá ṣẹ̀kọ́ ilé níbẹ̀ ìyókù gan ò lè dúró déédéé ilé lọ́mọ sá ti kọ́ bí wọ́n ṣe dáná lọ́mọ ti kọ́ bí wọ́n ṣe kíni lọ́mọ kúrò so bàbá wa bẹ̀ sì ṣe kọ́ nínú ìjọ tí o bá máa rí nínú ilé sẹ́wọ̀n pé yóò mì kò lè dúró dáadáa nítorí náà ẹ̀kọ́ ilé ó sọ̀pọ̀tì àwọn ẹ̀kọ́ méjì yòókù sí ẹ̀kọ́ tó yè koro kó lè bàa jẹ́ ìpín ọmọ mo sọ lẹ́ẹ̀kan pé àwọn òbí pàápàá ti jẹ́ òbí nígbà kan rí táwọn ti gba ẹ̀kọ́ lábẹ́ òbí bí wọn bá tiẹ̀ wà lóbi gan káàtẹ́ níwọ̀n lóbi gan Ọlọ́run tóbi lóhùn ní ńkọ́ wọ́n yàn pé bíbélì sọ fún wa ní pé ó ní ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa òbí tó ń tọ́ ọmọ sí àtọlọ́run òbí tó ń tọ́ ọmọ nípa àtọlọ́run kí sọ òbí tó oríṣiríṣi òbí náà ló wà láyé lónìí yìí àwọn òbí tó ń ṣe ọmọ tọ́ àwọn òbí tó ń ṣe ọmọ darí ṣùgbọ́n nínú Olúwa sípa àtolúwa là ń sọ nípa rẹ̀ kí wàá ní àbáyọrí rẹ̀ ó ní kọjọ́ rẹ kó lè pẹ́ nílẹ̀ tó lu Ọlọ́run rẹ fún ọ kọ́ mi kọ́ rẹ kó lè gùn àtàwọn ìbùkún míì tí wọ́n bá gba ẹ̀kọ́ òbí ó ní ọjọ́ wọn yóò gùn tá a bá wo iye àwọn tó ń kú lónìí yìí á rí i pé kò ságbàlagbà púpọ̀ mẹ́ ẹ̀ẹ́dẹ́ a bá wo àwọn tó ń kú tó pọ̀ lónìí àwọn ọ̀dọ́ nọ́mbà wọn ló pọ̀ jù kí ló fà á ó ní ẹ̀bọ̀ fáwọn òbí kọjọ́ yín kó lè pẹ́ nílẹ̀ náà nílẹ̀ tó lọ́run lọ́ọ́ funfun yín ṣé kí ló dé tọ́jọ́ àwọn ọ̀dọ́ wa pẹ́ mọ́ lónìí ó yẹ kí ìtumọ̀ rẹ̀ òye wa wípé alágbàní tí a tẹ̀mọ́lẹ̀ alágbàní tá a kíyèsí alágbàní tá a yẹ̀ ní pọ̀sì òun ló fà á wọ́n lè padà síbẹ̀ lónìí yìí Ọlọ́run ń ṣèrànwọ́ lọ́wọ́ à ń tà lè fi tún àṣà orílẹ̀-èdè àṣà ẹbí àṣà ìlú ṣe leléyìí àṣà yìí pàápàá yóò ti ran àwọn àṣà yòókù lọ́wọ́ àtẹ̀kọ́ yòókù lọ́wọ́ bí a bá lè mójútó àṣà ẹbí owó rọ̀fẹ́ kó balẹ̀ àwa òbí láti tọ́ ọmọ wa ní ìlànà Olúwa káwọn ọmọ pápá ṣòro rọ̀fẹ́ gbà láti gba ẹ̀kọ́ òbí pàápàá jùlọ nínú Olúwa fún ìgbàlà àti ìdáǹdè ọkàn wa kọjọ́ wa kó lè pẹ́ nílẹ̀ náà tí Olúwa ti yàn wá kálíbà mú àyànmọ́ wa ṣẹ lórí nílẹ̀ alààyè lórúkọ Jésù Kristi Olúwa wa mo ti kọ́ alẹ́ kan sí àkóso tuntun owó rọ̀fẹ́ Kristi wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa wọlé jìnnà mọ̀ kọ́tọ́nà dé náà lẹ̀ tó ń pẹ́ ń gbóhùn rẹ̀ àwọn àdírẹ́sì wa náà lójú ekran wa yìí tátùmí pàdé Jésù wà pẹ̀lú lórúkọ Jésù wa àmín.